kí mo wí. ìyá ló làdúrà. ìyá ló làdúrà o. bọ́ ìyá ò sí bíbí bàbá. ìyá ló làdúrà àmọ́ bàbá ló ní ire. ire yàtọ̀ fún àdúrà. ojoojúmọ́ lọ́jọ́ àdúrà ọjọ́ kan ṣoṣo lọ́jọ́ ire. àmì tọ́mọ bá mísì ọjọ́ ire ọmọ yẹn ò lè jẹ́ ọmọ mọ́. kí wọ́n wí. wo ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní ayé rẹ̀ ò dáa jẹ́ sọ pé màmá rẹ̀ ní í ṣe màmá rẹ̀ ò lájẹ́ ṣùgbọ́n màmá rẹ̀ dí lọ́wọ́ ire bàbá. ọmọ tí màmá bá dí lọ́wọ́ tí òjò gbàre bàbá bọ́mọ yẹn bá ní ogun ló máa rí pé ìyá rẹ̀ ní í ṣe ni. torí wípé ìyá tẹ̀lé gbàdúrà ní ìyá ò lè fúre ọ̀tọ̀ nílé ọ̀tọ̀ làdúrà. kí máa mi ṣẹlẹ̀ yìí nígbà tí ọlọ́run wọnú ọgbà Édẹ́nì tí Ádámù àti Éfà ṣẹ̀ ègún tí ń bẹ lórí Ádámù ó yàtọ̀ fún ègún tí ń bẹ lórí Éfà. ègún tí ń bẹ lórí Éfà òun ni wípé nínú ìpọ́njú ni ó máa lóyún ni ó máa bímọ lọ́dọ̀ ọkọ rẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ó máa fà sí ọ̀tán wọ́n rí pé ègún orí Éfà kò àfẹ́tì Ádámù kò àfẹ́tì Ádámù ṣùgbọ́n ègún tí ń bẹ lórí Ádámù gbogbo rẹ̀ ló àfẹ́tì Éfà torí wípé ara bàbá ni gbogbo ènìyàn ti jáde àtakọ àtabo. ìyá kẹjẹ aláàrú ni. ìyá is just an envelope container to pack things. now mi níyàwó ládùúgbò alẹ́ ni wọ́n sì mí bọ́ o. ìyá lè lo àdàbí o ṣùgbọ́n bàbá ló nìre mọ̀gbọ́. wà wá rí pé ìkúta fún Ádámù ni wípé a fi ilẹ̀ bú nítorí rẹ̀ nínú ìpọ́njú ní ọmọ ẹ̀jẹ̀ ní ọmọ ọmọ. àtọ́ àtọ́ pé erùpẹ̀ sáà ni yóò padà di erùpẹ̀ tó ọ̀pá àsọ bẹ́ẹ̀ fún Éfà. ṣùgbọ́n gbogbo ègún tí ń bẹ lórí Ádámù lónìí pé yóò mọ kú. Éfà náà ti ń kú. Éfà náà kú. Éfà náà jẹun nínú ìpọ́njú. bẹ́ẹ̀ èyí tí ń bẹ lórí Éfà kò rán Ádámù nítorí wípé ọkùnrin ló ní ẹrù. ọjọ́ tí Ísákì tó pe Ísọ̀ olùkọ́lọ́pàá ẹran wá òun fẹ́ súre fún un. Rèbékà gbọ́ ìgbàdí Rèbékà gbọ́ pé wọ́n fẹ́ súre fún Ísọ̀. ó yẹ kí Rèbékà náà sọ pé Ísọ̀ tí bàbá Jákọ́bù tí bàbá rẹ̀ bá súre fún Ísọ̀ èmi náà súre fún ọ. láyé ìyá ò ní rè àdúrà nìyá ní. ń túmọ̀ àdúrà fún ọ lẹ́tà ìyá ò lè sọ pé òyìnbá tẹ́sí bàbá rẹ̀ ó súre fún Ísọ̀ kémi náà súre fún ọ. láyé ìyá ló làdúrà bàbá ló nìre. wọ́n wá rí i pé ire yẹn padà mọ́ nítorí pé bàbá ló sùn ní ìyá fi lo ọ̀nà àlùmọ̀kọ́rọ̀ yìí ló fi jẹ́ kí Jákọ́bù ó gba ire wọ́n rí yẹn mọ́. náà torí tí a máa ń sọ̀rọ̀ ire mo máa ń sọ fáwọn èèyàn náà pàápàá èèyàn ọmọ tá à ń gbọ́ mi wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ò tọ́jú bàbá ẹ̀ ó lọ tọ́jú wòlíì. My anointed man of God anointed man of God kò gírèjì tó bàbá tó bí ẹ mẹ́ẹ̀ kí anointed man of God ó tó mà olùmọ̀jọ́ akẹ́kọ̀ọ́ ọmọ kan wá fún mi lówó ó fún mi lóṣù kìíní ó fún mi lóṣù kejì ó fún mi lóṣù kejì mo ń sọ fún bàbá àti ẹ̀ náà bẹ́ẹ̀ ó ní rárá tó bàbá ti fún bàbá ẹ̀ mọ́ fún mi mọ́ spiritual father rẹ ni mo jẹ́ bàbá ẹ̀ ní bọ́lọ́dì ó ní bàbá ò wúlò bí bàbá rẹ̀ ò bá wúlò omi ara rẹ̀ ló di ìwọ. Bíbélì sì sọ pé igi ń so èso ní irú tiẹ̀ ta ló mọ̀ bóyá wọn náà wúlò. ọjọ́ lọ láì sọ́rí bí bàbá rẹ̀ ó mọ̀ wúlò ìwọ lọ gbé ẹbọ tiẹ̀ fún torí wípé bàbá tó ẹbọ gbà má ní gbogbo ọ̀nà tó bá tọ́jú ìyá tó tọ́jú bàbá ẹ̀ wàá ṣègbè o. èmi gan mo ní ìsìn ipa tí ìyá mi kó nínú ayé mi kì í ṣe kékeré tí mo lè fi gbogbo ẹnu sọ pé bàbá mi ò kó ṣùgbọ́n ire tí bàbá mi sùn fún mi ló mọ́ mi. ọjọ́ tí mo kọ́kọ́ fún màmá mi ní owó báyìí pé màmá mi ẹgbà màmá kí mi dáadáa tí wọ́n ti fún bàbá ẹ̀ mo ní a máa dá jáde fún bàbá tó bá bínú màmá ti lọ. ìgbà tí bàbá ò ránṣẹ́ sí mi ní mọ́ ó yà mí lẹ́nu bàbá bá gbàdúrà fún mi pé ìyá rẹ̀ jíṣẹ́ owó tó fi ránṣẹ́ sùn. mo bá lọ bá màmá báwo lẹ ṣe ṣe màmá ní mo ti lọ fún bàbá rẹ̀ mú fún tọ́jú bàbá.